Subhana khalikina, subhana rasikina o, subhana man sawara dunya bi kudratihi. Rabbun ganiyyun karimun la sharika lahu, barur raufur rahim, wasi'ul karami. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin ọmọ ìyá pátá àti gbogbo ẹni tí ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ọlọ́mọṣẹ́ jẹ́ kí ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo wa lápapọ̀. Ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ìwà lẹ̀sìn ló tún dé sí etí yín ní àsìkò yìí tí ẹ̀ ń gbọ́. Ẹni tí ó ṣe agbátẹrù ètò náà, àwọn náà ni Alhaji wa Adébùkọ́lá Táíwò Kazeem tí wọ́n jẹ́ Olú of Ajuraland. Ọlọ́mọṣẹ́ bá wa kún bàbá náà lọ́wọ́. Ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wọn. Àsìkí ara, àsìkí ẹ̀mí, àsìkí àlàáfíà. Ọlọ́mọṣẹ́ bá wa dalé wọn lọ́wọ́. Ọlá líláfi. Bismillahirrahmanirrahim. Lilafi Quraishi ilafi imrilata shita'i wasai. Falyabudu rabba asal bait allazi at'amahum min ju'in wa amanahum min khawf. Wọ́n ṣe ètò ìwà lẹ̀sìn yìí ní ìrántí àwọn òbí wọn tí wọ́n ti kọjá lọ sí Al-Qiyama, Alhaja Mutajiru Kazeem àti bàbá wa Safiru Kazeem tí wọ́n jẹ́ òbí fún wọn tí wọ́n ti lọ. Ọlọ́mọṣẹ́ bá wa kẹ́ wọn Ọlọ́run. Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Ọlọ́run bá wa tọ́nà ní sùn kábàárì wọn. Ọlá bisimilahi kan, kúlúwàláwù kan, ládàá dùà, ládàá sàárà. Ọlọ́mọṣẹ́ àmúbá gbogbo wọn lápapọ̀. Àtàwọn òkú tiwa náà ta ní lọ́run. Ọlọ́mọṣẹ́ bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀. Bismillahirrahmanirrahim. Kúlúwàláwù ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ìwà lẹ̀sìn òun ni tẹ́ ń gbọ́. Ìwà lẹ̀sìn a ní méjèèjì, àti ìwà àtẹ̀sìn. Ó ṣe pàtàkì inú ayé tá bára wa lénìí, ṣùgbọ́n tá a bá wo bí táyé dé nísìn, a rí i pé méjèèjì ò fẹ́ ṣe papọ̀ mọ́. Ìsìláàmù sì ń pè wá ṣàkíyèsí nítorí pé tá a bá wo Ọlọ́run ò fẹ́ ká ṣègbé, Ọlọ́run ò fẹ́ ká sọnù, Ọlọ́run fẹ́ ká jẹ àǹfààní lára òun. Ló ṣe gbé Ànábì wa Muhammad kalẹ̀ sallallahu alayhi wa sallam, ló ń jẹ́ kó máa jẹ́ gẹ́gẹ́ bí àríkọ́ṣe dáadáa fún wa. Ànábì ń jẹ́ role model fún wa. Ànábì ní àríkọ́ṣe tó ṣe yí pé tọ̀ gbogbo wa pátá a gbọ́dọ̀ kọ́ṣe rẹ̀. Ó ní laqad ja'akum rasulun min anfusikum asisu alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. Ìkẹ́ ló jẹ́ fún àwa mùmínì. Ó ní àti gbé kalẹ̀ fún yín Ànábì kan tó ṣe pé yóò máa jẹ́ ìkẹ́, yóò máa jẹun tẹ́ máa kọ́ṣe látara rẹ̀. Òun náà ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìwà lẹ̀sìn òun ni tá ń sọ pé káyé mójútó wà, káyé mójútẹ́sìn. Ẹ̀sìn là ń gbé káàkiri bá a ṣe ń ṣẹ̀sìn. Ọlọ́run má jẹ́ á ṣẹ̀sìn o, nítorí pé ẹ̀sìn yẹn kò ṣiṣẹ́ lára wa. Tá a bá wò kílódé tó fà tẹ́sìn ò fi ṣiṣẹ́. Ẹ̀sìn ò lè ṣiṣẹ́. Tá a bá wò láti 1960 sí 1980 sí 1990 early, a rí wípé tá a bá ṣàdúrà àdúrà wa ń gbà. Lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn àwọn bàbá yẹn tó bá ti ṣàdúrà kalẹ̀ báyìí, lẹ́sẹ̀kẹsẹ̀ àdúrà yẹn ló ṣe máa gbà. Kí ló fà? Nítorí wípé wọ́n tẹ̀lé àṣẹ Ọlọ́run, wọ́n tẹ̀lé òfin Ọlọ́run, wọ́n sì mọ ibi tó yẹ kéèyàn ti ṣàdúrà. Òbí táyé délé ní nísìn, ibi tẹ́jà ti ń ṣàdúrà tí fi ń jẹ́ gbígbà jù òun nílé Ọlọ́run, al-masjid. Ànábì máa ń pẹ́ lé Ọlọ́run púpọ̀. Ànábì kó tó di pé ó di ànábì, ń máa ń lọ sí Gárìrà. Ibẹ̀ ló mú nílé tí ń máa ń lò tí máa ti ronú nípa Ọlọ́run. Nígbà tó Ọlọ́run ti wá pé ó mú Kaaba, Masjid Kaaba, ó mú ní ilé Ọlọ́run. Ilé Ọlọ́run yẹn náà ló sì jókòó sí. Ibẹ̀ l'Ànábì ti ń bẹ lọ́hùn. Ẹ jẹ́ ká wá wọlé ní kí là ń pè ní mọ́ṣáláṣí. Pàtàkì mọ́ṣáláṣí ni ó tá a sọ lẹ́yìn. Mọ́ṣáláṣí níbi tá a ti máa ń jọ́sìn f'Ọlọ́run, ibi tá a ti máa ń rántí Ọlọ́run, níbi tá a ti máa ń ṣàlàyé láti lè bá a súnmọ́ Ọlọ́run. Báwo lèèyàn ṣe máa wá mọ̀? Ọlọ́run bá sọ ní Al-Qur'an ba'da bismillahir rahmanir rahim. Ó ní wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahadan. Ọlọ́run bá ní ìwé Ànábì sọ fún àwọn àlùmọ́ rẹ̀. Ibi tá a bá pè ní ilé Ọlọ́run, níbi tá a ti ń jọ́sìn, níbi tá a ti ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Wa anna al-masajida lillahi. Ọlọ́run bá ló ní o. Ẹni yóò tó bá kọ́ mọ́ṣáláṣí Ọlọ́run ṣàánú ẹ̀. Ìwọ tọ́lọ́run jẹ́ olówó tó bá kọ́ mọ́ṣáláṣí Ọlọ́run ṣàánú rẹ̀, kì í ṣe ilé rẹ̀, kì í ṣe ohun tí wọ́n pín mógún rẹ̀. Tó bá ti lè kọ́ torí tọ́lọ́run khalisatan lillahi, fílẹ̀ f'Ọlọ́run, Ọlọ́run ló sọ ẹ́ lẹ́san. Àwọn jàmá ò lè sọ ẹ́ lẹ́san. Àwa dùn ó bá nínú jẹ́ tá a bá wá rí láwùjọ wa lẹ́yìn tí ẹni tó kọ́ mọ́ṣáláṣí tó wá dúró pé tọ́ àwa la ní mọ́ṣáláṣí, àrà tó bá sì wọ́n wá lá máa dá. Kò sí lọ́mọ rẹ̀ tó mọ kéwú, kò sọ́mọ rẹ̀ tó kàwé, kò sọ́mọ rẹ̀ tó mọ̀ nípa ẹ̀sìn tí ń ṣe. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Fún àwọn àǹfààní free hand mọ́ láti tọ́jú mọ́ṣáláṣí. Wa anna al-masajida lillah. Ọlọ́run sọ pé mọ́ṣáláṣí ilé Ọlọ́run ni. Fala tad'u ma'a Allahi ahadan.
a kì í pè nǹkan mí lé Ọlọ́run téèyàn bá ti wọ mọ́ṣáláṣí, a kì í pè nǹkan mí àyàfi tani àyàfi Allah. Lẹ́yìn tẹ́ bá ti jọ́sìn náà, àwọn àǹfààní tí ilé mọ́ṣáláṣí tún ní ni pé ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní ibẹ̀ ni mọ́ṣáláṣí la ti ń sọ̀rọ̀ ẹ̀sìn, ibẹ̀ la ti ń decide ọ̀rọ̀ ẹ̀sìn, ibẹ̀ la ti ń sọ pé báyìí lọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí láì ní sọ síta. Ẹ wo bí táyé dé nígbà tá Ànábì sallallahu alayhi wa sallam bẹ̀ láyé, nígbà tó dé Madina, Masjidil Munawwara tó kọ́ sí Madina, ibẹ̀ ní gbogbo àwọn sàábí ti wá bá, ibẹ̀ ló ti ń ṣe halqa, ibẹ̀ ló ti ń ṣe talim, ibẹ̀ ni wọ́n ti ń bá wọn sọ̀rọ̀, ló ti ń decide ọ̀rọ̀ ẹ̀sìn, ibẹ̀ ló ti ń ṣe gbogbo nǹkan ní ìsìn. Ẹ wá wo mọ́ṣáláṣí ti wá lénìí, mọ́ṣáláṣí náà wá di ohun tó ṣe yí pétọ̀ à ń ti pa ní ìjà lénìí ìjà lọ́la. Kí ló dẹ̀ fà á? Nítorí ibi ayé ṣe gbà lénìí. Àbá yí padà, àbá ṣe dáadáa nínú àwẹ̀ tá a wà yìí ní ìsìn yẹn, òbí mọ́ṣáláṣí ṣe ń kún. Ẹ jẹ́ kí máa wẹ̀ tún lọ tán, kí ló fà á? Ẹlẹ́ẹ̀kẹta nínú àǹfààní tí mọ́ṣáláṣí tún ní ni pé ibẹ̀ láti máa ń ṣe àwọn nǹkan mèremère tó jẹ́ pé nípa ìgbésí ayé wa tó bá jẹ́ mùsùlùmí. Bọ́mọ wa a fẹ́ sinmi ilé ọkọ, mọ́ṣáláṣí láti ṣe, a fẹ́ ṣe wòlímọ̀, mọ́ṣáláṣí láti ṣe, nítorí kíni kó lè bá a ní àlùbáríkà. Aya Al-Qur'ani sọ pé ibi táwọn èèyàn bá kójọ pọ̀ sí tatanazzalu alayhil malaika was-sakina, màláìkà ó sọ̀kalẹ̀ sí wọn àti ìfọ̀kànbalẹ̀. Látara bẹ́ẹ̀ ẹ wá wo bí tẹ̀ ń kóra yín lọ lénìí. Ṣùgbọ́n nítorí wípé àwa elétò náà àdúró dídí, àmọ́ yìí mọ́ṣáláṣí mọ́, ẹ jẹ́ ká padà wá sílé Ọlọ́run, ẹ jẹ́ ká dìmọ́lé Ọlọ́run, ẹ jẹ́ ká dé mọ́ṣáláṣí ká ṣàdúà. Istijaba máa ń bẹ mọ́ṣáláṣí, gbígbàdúà ń bẹ ń bẹ. Tá a bá ti lè pèbè kan nílé Ọlọ́run, téèyàn sì wá tó jẹ́ pé nítorí ilé Ọlọ́run ni o, tí ń ṣe pé ẹ ti lọ rí nǹkan mọ́bẹ̀, tí ń ṣe pé ẹrú díndín èèyàn mọ́lẹ̀, irú ìta ń rí pálapàla tá à ń rí inú ayé nìsín, kò wá síbi tí ò fẹ́ sí mọ́. Kẹ́rí èèyàn odindi èèyàn ẹ̀rí mọ́lẹ̀, olúgbòhùn ẹ̀rí mọ́lẹ̀ nítorí ayé, nítorí pé kò lè débẹ̀ kán lè sọ pé àjọ àwọn èèyàn gbà, kán lè sọ pé o ní miracle lọ́dọ̀. Ìwọ kọ́ ló ní miracle, Ọlọ́run ló ní o. Al-Mujizat Ọlọ́run ló ní o. Tó bá sọ pé miracle kan wà lọ́dọ̀ tiẹ̀, Ọlọ́run kan ń ṣàánú rẹ̀, ibi ó sáré dé ni. Àwọn bàbá tàná tí wọ́n lọ, wọ́n ní àríṣe mọ̀, ṣùgbọ́n wọ́n ń déédéé ṣe nígbà tílẹ̀ bá fún mọ́ wọn ni. Àwọn sàábì àwọn ànábì Ọlọ́run, wọ́n ní àríṣe mọ̀ tó pọ̀, nígbà tílẹ̀ bá fún mọ́ wọn ni wọ́n tó ń ṣe, kì í ṣe pé wọ́n fi ń ṣe fáàrí bíi tiwa. Ẹja dìmọ́lé Ọlọ́run. Ẹ wo ní àwẹ̀ yìí nísìnyí, mọ́ṣáláṣí ń kún wìtìwìtì, ó ń kún bíbà, ó ń kún gbogbo èèyàn ní wá sí mọ́ṣáláṣí nísìn láti lè bá ṣe kíni, láti lè bá jẹ àǹfààní mọ́ṣáláṣí. Lẹ́yìn àwẹ̀ náà ẹ jẹ́ má jà ju mọ́ṣáláṣí lẹ́wọ̀. Tá a bá kírun tán, àwọn àǹfààní tá a tún lè jẹ lára mọ́ṣáláṣí ní Ọlọ́run máa ṣe kún wa lọ́wọ́. Gbogbo ilé Ọlọ́run pátá Ọlọ́run máa ṣe tún wọn ṣe Ọlọ́run. Gbogbo àwa tá a jẹ́ alákòóso bẹ̀, látòrí ìmáàmù ni, làdáni ni, bàbá àdínì ni, tí wọ́n ṣètò mọ́ṣáláṣí, Ọlọ́run máa ṣe àtẹnì kọ̀ọ̀kan wa ṣe, Ọlọ́run máa ṣe wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ilé Ọlọ́run náà oore tí ń bẹ́ẹ̀ Ọlọ́run kó mú bá wa Ọlọ́run. Àlùbáríkà téèyàn ń jẹ ní Ọlọ́run, Ọlọ́run máa ṣe àtisọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Islam Ọlọ́run jó máa gbèrú Ọlọ́run. Tó bá wá ń gbèrú àwa tá à ń ṣe Islam náà, Ọlọ́run máa jẹ́ àárẹ̀ yìí láíláí, Ọlọ́run máa ṣe àtẹnì kọ̀ọ̀kan wa ṣe. Gbogbo àwa tẹ́ wá jẹ́ pé tọ̀ àwọn aláburú ẹ̀dá tí wọ́n fi lé Ọlọ́run ṣe aburú, Ọlọ́run máa ṣe àṣàánú wọn o, Ọlọ́run máa ṣe àṣàánú wọn, Ọlọ́run bá wa dúró tì wọ́n, Ọlọ́run bá wa tún wọn ṣe. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n bẹ lókè tó jẹ́ olórí ni wọ́n, látòrí president wa, governor wa nílùú Ògùn state, gbogbo àwọn executive fún wọn pátá, Ọlọ́run máa ṣe kọ́ wọn mọ̀ ṣe Ọlọ́run dúró tì wọ́n, Ọlọ́run wà pẹ̀lú wọn, Ọlọ́run máa ṣe gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo àyè ibi tọ́lọ́run fún oníkálukú wá sí, Ọlọ́run máa ṣe dúró tẹnì kọ̀ọ̀kan wa. Ilé mọ́ṣáláṣí ilé Ọlọ́run ni, ẹja dìímú o, ẹja súnmọ́ Ọlọ́run látara rí rẹ̀, ẹja jìnnà síbi tí ò yẹ ká máa lọ. Ibi tá a ti ń bẹ́ yín àáfà ẹ̀yin mùsùlùmí nísìn kò yẹ ká máa bá yín bẹ̀. Ilé Ọlọ́run mọ́ṣáláṣí ilé Ọlọ́run ibẹ̀ ló yẹ ká ti máa bá wa. Ọlọ́run máa ṣe wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ẹni tó ṣe agbátẹrù ètò yìí, àwọn náà ni Alhaji wa Adébùkọ́lá Táíwò Kazeem, tí wọ́n jẹ́ olú ọ̀fà jùrá. Ọlọ́run máa ṣe kún bàbá náà lọ́wọ́. Wọ́n ṣe nírántí ìyá wọn àti bàbá wọn Alhaji Sáfìríyù Kazeem àti Alhaja Mutajiro Kazeem, tí wọ́n ti kọjá lọ sí àlùkìyámọ̀. Ọlọ́run máa ṣe bá wa kẹ́ wọn Ọlọ́run, Ọlọ́run máa ṣe bá wa gẹ̀ wọn Ọlọ́run, Ọlọ́run máa ṣe tán náà nínú kábàárì wọn. Ìlú àjùrá Ọlọ́run máa jọ bàjẹ́ o. Gbogbo àwọn ọmọ tó jọ ọmọ ìlú àjùrá pátá ní Nàìjíríà ni, lókè òkun ni, láyìíká ibi tó ní kálukú bá wà, Ọlọ́run máa ṣe dúró tẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run máa ṣe gbàdúrà wa Ọlọ́run. Ìlú Central Mosque wa nílùú àjùrá, Ọlọ́run máa jẹ́ ó tu Ọlọ́run. Ẹni tí ó tu Ọlọ́run máa jẹ́ ó wọbẹ̀ Ọlọ́run. ẹni ọmọ yín tẹ wá ń gbọ́ òun náà ni Abdulwasin Fauban tó jẹ́ chief imam orílẹ̀ Ìgbòrè Central Mosque. Ọlọ́run máa ṣe wà pẹ̀lú wa ilal yamam inshallah wa rafa'nahu makana